Oh, he just arrived. Yes, I'll get back to you at the hotel. Of course. Of course. He's always been reliable, you know. Yes. Of course. Okay. I'll meet you at your hotel. Say 8 p.m., okay? Fine. Okay then. Have a nice day. Bye. Akin Malonti. Sure. Biola. Mama. Ó ṣe jẹ́ pé èmi ni mo tún ń wá ẹ kiri. Tí mo tún láti wá fi mọ́tò gbé. Kí ló ṣẹlẹ̀ sí káà tí? Vika rẹ̀ ó wà lọ́dọ̀ mechanic. Biola. Ó tún ti fi ní accident. Accident yẹn normal minor one ni but tí máa ti gba ṣúnsìn wàá rà mí ni. Trust me now. Youthful exuberance. You have to be very careful. Ẹ ṣe mama. Ayé ìfẹ́ lẹ̀ díẹ̀ ṣùgbọ́n I don't want to lose you now. Ẹ ṣe lè lose me mama. Jẹ́ kí n kọ́kọ́ settle èyí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Then àwa sọ̀rọ̀ lórí the new one. Tuntun wa. Tuntun wa o. O lè díẹ̀ o. Díẹ̀ tí mo gbé wá this time around kò dẹrùn rárá. But no trust him. $500,000 balance ẹ tó kù. Mama. Ó yẹ kí yẹn ra new car. Àlọ́ ra mi tẹ̀lé tí ra mọ́tò sí. Ó ní mọ́tò kan tí wọ́n gbé wọ̀ fún mi. Bíọ́lá, ṣé o rí èrè tó gbé fún mi? Débẹ̀ ni Mr. Peterson was highly impressed. Ó láti wà impressed. Mo bí gbogbo tí mo wọ̀ ní kí tó lè rí. Ṣé o wá rí deal dọ̀tẹ̀ yìí? Staff ni mo need. Mo ṣe ti Indonesia dé ní alẹ́ ìjẹta ni. Èmi àti Mr. Peterson nígbà tá a dẹ̀ meet. Ó ní there's a village tí wọ́n need a highly potently spiritual staff. Bí irú tí wọ́n máa ń worship ní àwọn remote villages maybe in the east or west or north I don't care where. Wọ́n ṣe mọ́rọ̀ àwọn staff tí àwọn èèyàn wá tó jẹ́ pé wọ́n á rí bọ́ọ̀lẹ̀ tí wọ́n ti feel pé there's a big deal about it tí wọ́n máa bọ́ yẹn. That is what I want. Tí kì í bá ṣe bó ṣe jẹ́ ọ̀pá àwọn mìíràn lè fẹ̀ yẹn gan-an ló wà ní ọkàn tí. Ọ̀pá àwọn mìíràn ti lè fẹ̀. Yes. Julius Berger rẹ̀ wà lè wú ni ọ̀. Ọ̀pá àwọn mìíràn. Náà ni mo ṣe ní bí ò bá jẹ́ bó ṣe jẹ́. Torí mo mọ̀ pé àwọn ará lè fẹ́ wọn dẹ́rùn díẹ̀. But ó yẹ kó lè bá mi rí something as potently spiritual. Bí àwọn ọ̀pá tó máa ń rí mọ́lẹ̀ láwọn ó láti jẹ́ bí old akéwì bí antique something like that. Chief Mrs. Sọmọ pé ìdílé ọba lè ní tiwa. Yes. Tí wọ́n máa bèèrè lọ́wọ́ àwọn rates dad mi àsọmọba náà wọn ní fẹ́ ṣì fún mi. Tí wọ́n máa bèèrè lọ́wọ́ méjì àbí mẹ́ta wọ́n á lè fún mi ní àìjẹ́ tí màá fi lè jẹ́ kí ni. Right now mo wà sure pé màá get ẹ̀ níbi kan báyìí àrígbá ló ṣe rí o but 3 weeks I'll be your friend. This is very very important and $25,000 deal ní fún ẹ. No, no, well done. Any share $25,000 hard currency in my son this time around. Dollars. Deal. Dollars. Same. Dollars. And I want it latest by next month. Next month ti pẹ́ jù. Dollars. Mama, there's a problem. Dollars. Mo ti rà sílẹ̀ fún ẹ. Èmi, ẹni bí àwọn ọ̀rẹ́ kan mú kọ́lọ̀ yẹn. Àwọn kọ́lọ̀ báyìí obìnrin ló máa ń mú.
Wo ọmọ mo ṣe sùn máa gún lẹ́jọ́ ọlọ́bẹ̀ ni wàá block me probably or something. Máa dá abáyé lóúnjẹ rẹ̀ kò ṣe ní máa ràn ó lè wá mi lè wá. Say kí ló ṣẹlẹ̀? Ní àpàdé ní cafeteria ìlú ààrẹ school. Next one now. Sure. All right. Mojú ìlú oríṣiríṣi àṣà ìbílẹ̀ gan ṣá tó jẹ́ pé àwa tá a wà ní Nàìjíríà a ò ṣàkíyèsí. That is why tó jẹ́ pé àwọn òyìnbó yẹn wọ́n mọ wá látòkè òkun wá sí Áfíríkà láti àwọn gbogbo nǹkan tá a ní. ìyá sọ fún mi ṣòro tó bá ti dọ̀rọ̀ àwọn nǹkan bíi cultural heritage. ó ní ìkẹ́ wa o. Anyway, kí ló tẹ̀sán pé máa kọ final research work yẹn lórí. ọ̀rẹ́ mi ò tí ì mọ̀ wọ́n ní ìṣòro ìpá àtàwọn mo ti ṣe oríṣiríṣi textbooks tí mo wá nǹkan tí máa kọ project yìí lórí. We got something unique because you're paying for the curry. That's what we are going to write about. You know what I'm saying? Because we don't expect them to be focused on what I okay or I love to do to you. You like the context of you won't know more. Ṣé o ti gbọ́ nípa Opa Agemo ni? Opa Agemo. Opa Agemo. Mi ò gbọ́ yẹn lọ. Akàn. O ṣọ́? Mi ò gbọ́ yẹn. Èdè kárí. Anybody kò lè bá ẹ sọ̀rọ̀ nípa Opa Agemo. Opa Agemo. Mi ò gbọ́ yẹn. Nǹkan tí mo kọ final project mi lórí nìyẹn. Opa Agemo. Mo rí nǹkan báyìí. This is serious. How come to be taken by you? No, it's already key. Okay, marketing. Get bad research with the ladies. But the problem is that when you keep as you might get fact about this or back so. What do you say about it? Why are we researchers? Iṣẹ́ tí wọ́n ní pé láti gba research. Ìwọ jókòó bẹ́ẹ̀. Kí tó ka textbook eléyìí tán àti eléyìí. Anyway, Màmá mi tó pa àgbẹ̀ rẹ̀ wá. You are confused. So ìgbà tí Chief Mrs. fún mi ní consignment ó lè fún mi kí n sọ pé kò possible. But lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti try kò tẹ̀ sí kò yé mọ́ àmọ́ ìsọ. Bíọ́lá, sórí consignment tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ èèyàn ní láti ṣe a lot of research lórí ẹ̀ tí a máa bá research gan-an. Ìwọ́n ṣe orí ọ̀pá yìí iṣẹ́ ọ̀pá lásán ọ̀pá tó lágbára gidi gan ni tí ó ní agbára gidi gan. Àníwò tí mi bá ṣe mistake nígbà tí àwọn jagunjagun ti wà nínú ọ̀pá yà ti wà ní 1850 1870. Ṣùgbọ́n kò ní zero ti jẹ́ òdìyẹ àgbàdo pàpà agbọ́dọ̀ jẹ́ tẹ̀ Fàtúndì
mo ti try to be possible bẹ́ẹ̀ wá rí nǹkan náà àwọn 8% tó yẹ pé ọ̀bọ̀n yẹn orí ẹ̀ pé gan gbogbo àwọn ìdán kan ló ti bá mi yọ jáde láàfin àti àwọn ibìkan tó yẹ pé mi ti ẹ̀rọ kó lè yí bọ́sẹ̀ léyìí kò lóye rárá tó lè rí ọ̀rẹ́ ṣé wàá gbọ́n kan tí n bá lè lose iṣẹ́ yìí ó máa dùn mí gan torí owó tó wà lórí ẹ̀ kì í ṣe owó kékeré o $25,000 times 160 ṣí. a máa jẹ́ bí 4 million. 4 million àtúwálé lórí ẹ̀. gbẹ̀mí náà bí màmí. iṣẹ́ wọn nìkan ló máa dùn tó bá dùn àti dùn èmi náà so àgbọ̀dọ̀ lùzẹ̀ àti ẹni lùzẹ̀. agbọ́dọ̀ mi ṣe pé àwa ò máa yẹn. sórí bí ṣe jókòó ìkàn fún mi sílẹ̀. bá fi kúrò níbí tí lọ rí àwọn bọ́ọ̀lù tí bá bá bọ́ọ̀lù láti kọ́ bẹ́ẹ̀ mo ti ṣe é ṣe. tóyè mo trust ẹ náà but ní ẹ lè gan torí ó máa yẹ kó máa fi ìdájọ́ ó disturb mi ṣé ó dá ẹ lójú. ó gbọ́ àwọn tó sọ fún mi ó ti ṣe é ṣe tí wọ́n gbọ́ akúkú ṣe é ṣe mo mọ̀ ìyẹ̀lá akúkú ṣe é ṣe mo mọ̀. ló ń kọ́ lóyún. torí mo gbàgbọ́ bá ṣe é ṣe a máa gbọ́ pa ẹ̀ a lè máa yọ̀ pa ẹ̀. ok inú mi ti lọ́lẹ̀ jẹ́ ó lọ́mọ nǹkan tó ti ń pè mí látara ọ̀rọ̀ náà lọ́sọ̀rọ̀ ẹ̀ náà lọ́wọ́. síbẹ̀ ó ní ọmọ alẹ́ kan ẹ̀yẹ sáré lọ bó bá ṣe ń lọ information tó bá ti ń jẹ́ àṣẹkàn máa jù ní orí àgbo gbọ́dọ̀ máa mọ bóyá ń ṣẹlẹ̀. tí bá gbọ́ kí tó mí sínú máa kí ẹ straight in one time. ẹ kú yí ẹ náà. màmá yẹn tó mi gbọ́n. àṣírí ọmọ ayé ẹ̀ náà. bàdá wọn máa fi parí iṣẹ́ yìí àwọn ọmọ máa gbé òkè. ó tún lọ ni pẹ̀lú nǹkan tó wà wájú mi in fact we are the winning team. Tosin, which one will you Opa Agemo face to face ṣá? Kí n dìímú, kí n fìlẹ̀. Opa Agemo ẹ máa rẹwà gan. bàdá wọn máa fi parí iṣẹ́ yìí àwọn ọmọ máa gbé òkè. ó tún lọ ni pẹ̀lú nǹkan tó wà wájú mi in fact we are the winning team. Tosin, which one will you Opa Agemo face to face ṣá? Kí n dìímú, kí n fìlẹ̀. Opa Agemo ẹ máa rẹwà gan. Opa Agemo. bísí ó máa ń láìpẹ́ àwọn nǹkan bí àlá nǹkan tó dé gbà kan kánú ìwé ni oríṣiríṣi kó tẹ̀ ju jẹrà gan sí ọ̀rọ̀ tí nǹkan tá a fẹ́ ṣe yìí nìsín ṣé a máa lè mítọ̀ pẹ̀lú táìm ó máa ná wa lówó ó tún máa fún wa wàhálà. wọ́n ti fi ń sọ̀rọ̀ báyìí mi ò láìkẹ́ tó bá ń sọ̀rọ̀ báyìí mo ní ìdè láti máa push spirit mi wọ́n náà kó lọ sọ pé ṣá máa lè ṣe of course a máa lè ṣe náà wọ́n bá ẹ náà I need of time. Bí n pa mi. Látàárọ̀. I know you try. Láti 8 o'clock rẹ̀. Wo ọmọ ká máa ṣe jẹ́ àkọ́mọ́ textbook tó wà lẹ́ẹ̀mí báyìí. A ní pẹ́ wọlé padà. Ṣùgbọ́n jẹ́ àkọ́ sáyé lọ jẹ́ ìyá kàdé owó. Hello.
Ben ibo ló wà mo ti wo ẹnu auditorium náà mi ò rí ẹbẹ mo ti jáde ń sìn ibo ló wà náà ó wà lẹ́yìn bẹ́ẹ̀ ó dà mú bọ̀ máa jọ lẹ́yìn sìn. máa wọ ẹ lọ́nkàn máa wọ ẹ lọ́nkàn. ọmọ mo ti wá ẹ kiri. lecturer ẹgbẹ́ dànù lọ́pọ̀ wọn àkókò lórí borí ìmọ̀ tó dàrú lọ́ra step down tó wọlé àwọn ìdílé ìṣẹ̀lẹ̀. gbogbo ọmọ bíọ́lá ọmọ prince ọgbọ́n ọmọ ọba yẹn máa sọ̀rọ̀ pa consignment ọmọ mi ó lè yín bá mi sọ̀rọ̀ yẹn. nǹkan tó kẹ́ ọ́n lága. so ń bá mi sọ̀rọ̀ pé wọ́n gbé consignment kan fún un ṣàtìsá consignment yẹn wá jẹ́ consignment tó lágbára o ṣùgbọ́n máa ń tic tó máa ń sọ̀rọ̀ máa ń tic kí ẹ máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó lágbára yẹn bíi àwọn nǹkan àbáláyé tó ti pẹ́ for example nsìn ọ̀pá ọ̀rùn níyàn ṣé mo kàn máa ń sọ̀rọ̀ pé ó lágbára gan wà tún gbọ́n gbà tó ń sọ pé ẹ̀sán gómú ìdá kan ó ti bọ̀lẹ̀ ìdá yẹn lágbára sọ́mà ṣé mo tábà wò pé àwọn nǹkan àbáláyé yẹn wọ́n sọ̀rọ̀ pa ọ̀pá pé ọ̀pá yẹn ṣáwọn ọlọ́pàá yẹn lágbára náà díẹ̀ ó dẹ̀ wọ́n pé tí n bá ti rí ẹ tí n sọ̀rọ̀ yìí fún ẹ kò má ti gbọ́ ni agbọ́dọ̀ bá ṣe máa ṣe tó bá dẹ̀ gbọ́ owó tó ló wà ń di ẹ 4 million naira 4 million. 4 million. ọlọ́run 4 million naira. báwo ló ṣe wá ṣe sínsìn. sori in fact ibi tá a bá dé oúnjẹ kó yẹ mi kó ti sún òun mọ nǹkan tó máa ṣe lé lórí mọ́ in fact òun fẹ́ lọ sọ fún ẹni tó gbé fóun pé òun ò ṣe mọ́ wọn á ní kókó máa wọrí pé kó fi mí sílẹ̀ ń bì èmi kàn rò pé tí n bá ti rí wọn náà pé bẹ́ẹ̀ tí n bá bá ẹ tó gbé ọpọlọ ro ṣebí lọ́ọ́ gbà ẹ̀ ní wọ́n ní agbọ́dọ̀ mọ̀ bí tá a máa wá sí àdìwọ̀dọ̀ lóṣù owó yẹn. èèlò gangan ni ṣé àtìmí nínú díìlì. sori lórí ọ̀rọ̀ ṣé àná ṣe àyàn màá láì kí n rí Bíọ́lá fúnra mi náà kí n tó wá fún ẹ lésì. ọmọ ọkọ tó máa ṣẹlẹ̀ in that case jẹ́ kí mi fúnra mi kí n rí Bíọ́lá yẹn fine ká fojú kojú ká sọ̀rọ̀ man to man so yẹ ìwé ńkọ́. so tí n bá kàn ti rí Bíọ́lá tí n sọ fún pé mo ti rí bẹ́ẹ̀ ni o kí ká ṣe báyìí akọ́kọ̀rọ̀ àwa ó di dẹ́rùn adé yanjú ẹ̀ pàdé ẹ̀ pọ́n lọ. ìjọba mi wọ kó lọ. ó nọ́mbà. Bella. Yes, sir. 800,000 naira ti dá ọkọ. Ṣé fẹ́mi nìkan ni àbí ẹ̀rí bàbá mi pín bẹ́ẹ̀? bẹ́ẹ̀ no sórí tó bá ti lè ṣe pàtì tiẹ̀ clean tó ti jẹ́ clean slate báyìí ọmọ 800k ni wọ́n lò ní. 800,000. Ọ̀rọ̀ ṣẹlẹ̀. Láti sìn, mo ti bẹ̀rẹ̀ sí ní rẹ̀. Màá make sure pé mo ṣe ọ́ndà jí mi dáadáa. Tó ti yín sí. In fact, ibi tí mi ò ti tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa tẹ̀ bẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo kó tí máa fi rìn dáadáa. Màá rí ọ̀kan tó máa sọ fún mi pé báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe, èèyàn báyìí ni kò bí. Tó ti yín sí. Ẹ fún mi lé ní àtọ̀la. Tó máa fi tó ọ̀la ọ̀túnla. Adékẹ́gbọ́. I trust you. Mo kò lè ṣe more than that. Ọlọ́run fi bẹ̀rẹ̀ sórí ọ̀rọ̀ yìí ó dàbí gbogbo life mi depend lórí iṣu yẹn agbọ́dọ̀ rí kí ni Ọlọ́run fi bẹ̀. Bíọ́lá ó ṣe sọ̀rọ̀ báyìí ṣe bí 800,000 naira ní fẹ́mi. Yes now. Fi tó kulẹ̀. Fi tó kulẹ̀. I trust you. Má ti lọ kò lè tó yẹn jájókòó ká máa ṣe fàájì náà. Ṣé o bá pẹ́? Má sọ yẹn ó níbi tó ti máa ṣe fàájì tiẹ̀. Later. Bẹ́ẹ̀ bá lè get nìyẹn. Ní ọ̀rọ̀ balẹ̀ láì pé ṣe dáṣẹ́. Sí tó gbóná gbogbo abẹ́ nǹkan rọ̀ náà.
project wọn. Wá ti wà impressed you. But we're not shamu. We are the winning team. Winning team. No, kò sí nǹkan tó lè kọ́ ni. Àní ọjọ́ graduation wa báyìí tábà wọ gan yẹn wọ́n wá pè wá jáde as one of the best students since school ever produced. God. Dúró ọmọ Cosby yẹn kọ́ ló wà bẹ́ẹ̀. Oh no ni ó yẹ kó lọ sí ọmọ Cosby lọ́gbà yìí now. He's a solo researcher. I don't blame him. Baba ni one of the greatest historians school ever produced. He's probably taken after his father. That's it. Yàrá ọkọ̀ tó ń ṣe. Hello. Cosby. Hey, Cosby. Afa. Ó gba aláwa kò sọ̀rọ̀ ká rí. Ibi tí a ti bá mi lọ́wọ́ ẹ̀ fi mí sínú. Cosby. Ṣé project ló ṣe bá fà yín? Project. Mo ti parí yẹn about 3 days ago. Jesus. 3 days ago. Yeah. So kí ló kọ nípa ẹ̀ náà? One very powerful crown. Precisely the most powerful crown. Powerful crown? Ká ló wá nìyẹn náà? Odua, of course. Odua? Cosby. Wọ́n kò tó tún gbé gbàṣà. In fact, ìyẹn tó yàtọ̀. Èmi kọ́ Ọlọ́run ni mo ṣáà ń try. Anyway, èmi àti Tosin ṣì ń bá project wa fà á o. À ń kọ̀ọ̀kan lórí one powerful staff. Powerful staff. Bí tiẹ̀ ṣe wà powerful. Bẹ́ẹ̀ ni powerful. Dẹ́ẹ̀ bá ní bínú ṣé mo lè béèrè irú ọ̀pá wo ni wọ́n forúkọ ẹ̀ ní Opa Agemo ọ̀gá. Opa Agemo ọ̀gá. Opa Agemo ọ̀gá. Yes, wọ́n ló wà somewhere in the east. Or west? No, east ni. Èmi náà rántí pé mo ti gbọ́ pa ọ̀pá yẹn. Ó ti pẹ́. Tó o ló máa mọ̀ ní ó ti pẹ́. Cosby o, kátó bí wọ́n ṣe ń kàwé tó nu ọgbà yìí pé eruku máa ń yọ lórí èèyàn báyìí. In fact, orí ẹ̀ máa ti rẹ̀ sí lórí. Ẹ̀yin lẹ́dẹ̀ rúbẹ̀. Má jẹ́ kí ló dìgbà lójà. Ẹ̀yin lẹ́ rúbẹ̀ o. Àwọn ńlá ní nǹkan ṣe ṣùgbọ́n. Ok, a máa rí randa. Hello? 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 Àwọn network phone yìí ti tún bẹ̀rẹ̀ o. Hello? 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 Ah, thank God. Bíọ́lá, kí ló ń ṣẹlẹ̀ náà? O ò rí Akíní. Mo ti ń try láti get ẹ látàárọ̀. O kàn sáré lecture room ló switch on ní call mi wọlé. Fine, kí ló ń ṣẹlẹ̀ ńsìn? Akin ti ń wá kiri ọgbà látàárọ̀ náà. Bíọ́lá o serious? O ní pé o tún ní another lecture and that one is going to take another 2 hours. O ní pé mi ní here within the next 2 hours. So gbogbo wàhálà tí mo wá ṣe láti rí ẹ lénìí ó já sásán àbí? Bíọ́lá ṣé o rántí wípé I said 1 month. Ìwọ ló já 2 weeks o 2 weeks láti lé 5 days for crying out loud. Mr. Peterson ti ń wà GT now. Kí ló wọ́n ṣe rí any problem tó bá dé kó deal pẹ̀lú ẹ o ṣùgbọ́n just deal with it. Bíọ́lá ṣe oṣù 1 week oṣù ibi tó ti máa lọ rí náà mú ẹ lọ oṣù 1 week exactly 1 week today delivery otherwise the deal is off. Màá dẹ̀ rẹ́ lò máa wá ẹlòmíì. Okay mi ò bí náà 1 week fine trust good luck.
But tó sìn táwọn ní bọ̀bọ́ yìí máa dé náà. Kò yẹ kó pẹ́ dé mọ́ nsìn. Time tó fún mi náà ló fẹ́ lò nsìn. Wà á ti ń pẹ́ jù mi ó ti rẹ̀ mí gan ni. I'm tired. Hey, Tosin. Please. Sorry. Yeah, Tosin. Má bínú pé mo dá ẹjọ́ jẹ. Sórí ọ̀rọ̀ pátí ó bá mi sọ ẹ̀ kò yẹ. Mo ní interest. Bọ̀ sórí lọ́jọ́ yẹn mo rí kó busy so mi lè dá dúró kí n máa fọ̀rọ̀ máa wọ́ ẹlẹ́nu jù. Mo ṣe ní kó dúró dè mí lálẹ́ ká lè sáré sọ̀kẹ́ tó máa lọ sí hostel yìí kò yẹ. Náà mo fẹ́ kó sọ ọ̀rọ̀ gan fún mi lórí ọ̀pá yẹn bó pa yẹn ṣe jẹ àti bó ṣe rìn. Anyway, meet Bisi, cosmate mi, àjọ ń ṣe research lórí iṣẹ́ náà. Àwa náà ní problem tó pọ̀ díẹ̀ lórí ọ̀pá yẹn. It's like pé àwa náà àti mọ̀ exact location tọ́pà náà wà. But I can much about it. Bisi? Yes, he's right. The only thing táwọn náà tiẹ̀ ní ìdí nsìn ni pé a fẹ́ ní current picture pátá ń wí. Gbogbo research táwọn náà ti gbá sẹ́yìn. Old pictures la kàn rí. But we want to have something new. Just a new picture. Anyway, kí n support ọ̀rẹ́. Nǹkan tí èmi gan need nìyẹn. Mo kàn fẹ́ kí n rí ọ̀pá yẹn face to face kí n lè ní picture yẹn. Ṣé yẹn ń sìn? Excuse me. Can I ask a question? Yes. Mo rò pé ọ̀pá tá à ń wí kọ́ ló ń kọ project tiẹ̀ lé lórí. No. Okay. You see, bẹ́ẹ̀ ṣe rí mi, mo lè pé I'm a researcher. But kò ṣe kó bóyá course mi ni. But you see, man like tí máa ń gbọ́ anything tó bá jọ mọ́ antiques bí nǹkan tó bá jọ mọ́ history, archaeological findings, ó máa ń mú mi náà. In fact, n tó jẹ́ leader of my team, ó ti ready láti gbé 500,000 naira sílẹ̀ cash. 500,000 naira. Yes. 500,000 naira. Of course. Just like that? Just like that. For anybody or group of people tó bá lè mú wa débi tí ọ̀pá yẹn wà kakàn ní picture lọ́wọ́ ó tán. Nígbà group máa lówó gan gbà yẹn. Yes. 500,000 naira. Ó yẹ máa lówó gan ni o. Ṣẹ̀rí nǹkan tí èèyàn bá fẹ́ tó bá wúyàn kò sí nǹkan tó lè ná sí láti rí pé kí ní ẹ̀jẹ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ nàbí. Ó mọ kó tó máa ṣẹlẹ̀. In the course of our own research, tá bá rí anything tó new, my colleague here, Tosin, ó máa get back to you. Ṣùgbọ́n ní náà. Number one. Oh, okay. No problem. Sure. So before you. Máa fa number one. So ṣe mú lè continue. When you get outside. mo bára jẹ́ ní pátápátá lánàá ẹ̀dá mo sọ fún ẹ. Mo kàn fọ́nbù lánàá ẹ̀. Ẹ ò tún wá fọ́nbù náà jù bẹ́ẹ̀ lọ. Ṣòkan rẹ̀ mi nígbà tí mo rí pé mo gbọ́ ọmọ rẹ̀ ká dẹ̀ wọlé ká ṣe gbogbo tó yẹ ká ṣe. Mo ti rí pé mo ti wá ń kọjá yìí mi kọjá level. Ṣé withdraw nìyẹn o. Ẹ ṣe dùn náà ṣọlá jẹ́ ọ̀kan báyìí nínú ìta sí ẹ̀. Dúró ṣé mo sọ wọn kan fún ẹ nípa pé bẹ́ẹ̀ lóun ti gbọ́ nǹkan lórí ọ̀pá ẹ̀. Òun sọ fún mi náà máa yìí. Má bínú mi mọ́ bẹ́ẹ̀ ń jẹ́ kó yé mi pé òun ti gbọ́ nǹkan kan àti rọ́nà àbáyọ lórí ẹ̀ o. No wonder tí bẹ́ẹ̀ fi pè mí. Ó pè é. Ó sọ pé ó máa bá mi bí mi náà. Olùkọ́ tó máa débi nìyẹn. Ó máa wá bí mo trust bẹ́ẹ̀ ó wájú ẹ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yàyà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sìgá bẹ́ẹ̀ni èèyàn mi bàjẹ́. Wọ́n ní mo ti sọ fún wa. Mo rí àwọn students kan láwọn history làwọn ṣe nǹkan fún bẹ́ẹ̀ yẹn lójú tèmi ọmọ kankan tó ti yẹn sè wọ́n ṣàníyàn pé àwọn ṣe research lórí ọ̀pá kan ọ̀pá Agemo ọ̀gá bòtí kan tó ta sí mi létí bẹ́ẹ̀ ni pé wọ́n ní ọ̀pá yẹn ní agbára kan tó yẹ pé àríwú ẹ̀ rí ó fẹ́ jọ nǹkan tẹ̀yìn wá gan. Kò ń ṣe pé nǹkan tá a wà ọ̀pá yẹn gangan ni. Good so mo wá tò sí wọn lórí tó yẹn sè mo kàn mọ blocks wọn lórí mo bá wọn sọ pé ọ̀pá tẹ̀yìn wá yìí tẹ̀lé ẹ̀ mọ bẹ ṣe máa débẹ̀ yìí
èèyàn kan wà tó fẹ́ gbé owó lẹ̀ 500,000 cash kẹfì débẹ̀ nǹkan tó yẹ kọ́ nídìí ni pé kó kàn fojú rí ọ̀pá yẹn kó dẹ̀ take picture tán kó tó nídìí nìyẹn ọwọ́ tó wá pé yẹn ni kò sí wàhálà káwọn ọmọ adé bẹ̀. sílẹ̀ náà sílẹ̀. torí o ever disappoint ọgbà yìí. never pàdé náà. mo pé wà á rí agbọ́dọ̀ rí kò dẹ̀ pé mi ò lọ́mọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń fi ọdún kan sínú ọ̀dún ó bẹ́tà kí gbogbo káyọ̀ máa pọ̀ díẹ̀ kí ọmọ dúró lọ sí. tó bá kú lọ́gbà yìí kò ní ṣe sí máa bọ́ ìtàn. mi ò lè dúró ọ̀rọ̀ nípa gbogbo lọ́gbà yìí táyé pé ébè ṣe ti yé mi sí ìfọ́ tó máa ṣẹlẹ̀ nípa ìwé ìṣúná in fact ìjọ làwọn yóò sùn. kò sí yá wa. kọ́sà fún pé tá a bá ti rẹ́dì àwọn ṣùgbọ́n. kò sí problem ká meet pẹ̀lú wọn ní ká yẹ plan àti máa dá. sí ọkọ tó tún dára tó mọ̀. iṣu gbàgbé pa owó iṣu everything. I'm a millionaire. kí ló sọ ẹ. I tell you in this school I'm a millionaire. Yeah. Ben, you don't come. Yo. Don't come on the outside. Agba ilé kò sáyé lọ. ibẹ̀ yẹn òun fi ẹ́ lẹ̀. má wọ gbó lọ. má wọ gbó lọ. lẹ́lẹ́rì kàkà. torí so wọ́n máa ṣẹlẹ̀ torí tí wọ́n tó ń tó àlọ́ mẹkáníkì ẹ̀ mo gbàgbé ẹ̀ mo fẹ́ ra tuntun ní ìgbésẹ̀ mo fẹ́ ta ni mi ò lè wá mo fẹ́ step up mi ò lè wá mọ́tò yẹn mọ́. Cosby ò dẹ̀ sọ̀rọ̀ náà. kí n tiẹ̀ tó lè sọ nǹkan kan sìn máa fẹ́ bí yín láwọn ìbéèrè kan. kí ni àwọn nǹkan tí ẹ mọ̀ nípa ọ̀pá yìí gan àti pàápàá ọ̀rọ̀ ọ̀pá yìí báwo ló ṣe ṣẹlẹ̀. according to nǹkan táwa kà nípa ọ̀pá yìí orúkọ tó máa ń pe ọ̀pá náà òun ni Agẹmọ ọ̀gá jagunjagun kan ló yíra padà tó di ọ̀pá náà nínú ìjà òru dúdú nígbà tó ń di fi ìtẹ̀ and látìgbà yẹn làwọn ọmọ ìlú ẹ̀ tán ti ń bọ̀. oríkà lóòótọ́. kí ni àwọn nǹkan tẹ wá mọ̀ tó jẹ́ bí ewu tó wá rọ̀ mọ́ ọ̀rọ̀ pátá ń sọ̀rọ̀ yìí. Well, according to research táwa ṣe o a rí i pé ńgbà kan tí àwọn aráàlú yẹn tí wọ́n ń bọ ọ̀pá tá à ń wí ló wà dangerous but tí ó jẹ́ pé wọ́n ti neglect ẹ̀ wọ́n ti abandon ẹ̀ síbẹ̀ èmi rò pé ewu kankan tún wà ń bẹ̀ mu. kí làwọn nǹkan tẹ fẹ́ látọ̀dọ̀ mi ń sìn. àwọn afẹ́ kó lo position dáadé ẹ̀ as a great historian láti get àwọn facts kan nípa ọ̀pá Agẹmọ yìí ká lè mọ ibi tó wà. moreover èèyàn kan tó wà tó ń sponsor trip náà pẹ̀lú 500,000 naira. Yes, Cosby wọ náà wò náà tá a bá lè get ọ̀pá yìí ó máa fún wa ní good record ní school yìí. Think about it now. ẹ wò mi ò lè parọ́ fún yín mo rí máàpù island tí ọ̀pá yẹn wà mo rí ní àwọn ìwé kan tí mo kà lára àwọn ìwé dáàdì mi ńgbà kan mo dẹ̀ sọ pé tí n bá study ẹ̀ lágbára Ọlọ́run tá a bá dé island yẹn màá lè léde ètò ìbí débi tí ọ̀pá náà wà. bí wàá lead wa nígbà ní ká wá make trip wa nígbà ní ká lọ. tó bá ti yá ó yá náà ni. That's good. wọn náà wò náà. stage kan wà níbi tí wọ́n pè ní oṣù bọ́ aláṣọ́ọ̀dì. èmi máa ń gbọ́ ní mi ò débẹ̀ rí. láti Òkòṣù garage yẹn ká máa ti wọ mọ́tò tó ń lọ sí Ọ̀rà village àbọ̀lẹ̀ ní Agẹmọ junction a fẹsẹ̀ rìn wọlé sí Agẹmọ village láti Agẹmọ settlement yìí la máa ti gbé ọkọ̀ tó máa wá dé Igbó Agẹmọ. ẹ bọ̀ gbogbo bí tí mò ń wò yìí kò sọ́nà ń bẹ̀ náà gbogbo ẹ̀ kò síbi kan tá a lè gbà wọ Igbó Agẹmọ yẹn bó ṣe wà ní máàpù. Lóòótọ́ ni gbogbo ibi tẹ́yìn ń wòye pátápátá omi ni ìdí nìyẹn tá a máa fi gbé ọkọ̀ láti bí dé Igbó Agẹmọ. irú ọkọ̀ wo la fẹ́ gbé ọkọ̀ ojú omi ni. ó ṣe ń sọ̀rọ̀ ní ọkọ̀ ojú. gbogbo ibi tí mò ń wò yìí omi ni bẹ́ẹ̀ni àwa wọ ọkọ̀ tọkọ bá dànù ńkọ́. kò lè dànù àwọn tó mọ ọkọ̀ wà àwọn ló máa wà wá. but Cosby ṣé àwọn fẹ́rìn ńlá yẹn ni àbí èwo ni. ó ti o àwọn tí wọ́n fi igi kan tó máa ń tì lẹ́gbẹ̀gbẹ́ yẹn. àwọn bádìbádì wọ́n máa fi tó máa fi ìní tẹ̀lé. wọ́n ṣé àwọn tó máa wà ń bẹ̀ kó má dìgbà máa débẹ̀ máa wà stranded o. gẹ́gẹ́ bí mi ṣe kà àwọn tó ń gbé ìlú yẹn iṣẹ́ pẹjapẹja náà ṣe fún ọ̀pọ̀ kúrò mẹ́.
Ọlọ́run fún àṣẹ. Ọlọ́run fún àṣẹ. So gbára lọ. Ní òní ìtajà máa jókòó sí jẹ́ ká lọ Thursday. You feel pé Thursday ti wà soon jì ni. Ẹ jẹ́ ká lọ ní Friday so that I lè prepare 1 or 2 things ká tó move. Àbí cause week ló fẹ́ o. Ìgbà tẹ́yìn bá ti rẹ́ẹ̀dì náà ẹ bá ti ló yá wíyá. Friday. Okay. One more thing. Very. Gbogbo ọ̀tá fẹ́ rà. Bóyá ẹ fẹ́ ra nǹkan jíjẹ and everything. Ẹ kọ list ẹ wá fún mi. Mo mọ̀ pé tí obìnrin ló máa pọ̀ jù. Ẹ máa ní nǹkan tẹ máa rà gan. Everything. Orí mi ló wà. Oh, Prince. Prince Ọba. Yo, the Prince. Ọba Lola friend. All right, so we set on Friday. Friday. All right. ṣé bíbá là ń lọ ni now according to the map the island wà ní ìsàlẹ̀ lọ́nlọ́ lẹ́yìn odò yìí. Cosby, mi ìpa máa cross odò yìí. Of course yes na ṣe bá máa gbé kinní ni a máa gbé kinní àdá máa jáde sí ìsàlẹ̀ lọ́nlọ́ nǹkan tí màá fẹ́ sọ ni. Kí ló tún mò ń wò yìí? Odò ló pọ̀ báyìí torí Ọlọ́run tó dàbí òkun. Èmi ò láìkó mi o. 500,000 ẹjọ́ Àwọ̀dọ̀ ti rí kéde mi ẹ. ẹ pé bàbá àdúgbò sọ̀rọ̀. Bàbá. ṣé kò sí o. kò sí àwọn èèyàn ní fẹ́ sọdá lọ́sọdá side náà gbogbo Agẹmọ. kí náà fẹ́ lọ ṣe lọ́rùn akẹ́kọ̀ọ́ ní gbogbo wọn fẹ́ lọ nítorí ẹ̀kọ́ wọn. Akẹ́kọ̀ọ́ ni wa. Ọmọ sùn gba ọ̀fẹ́ lọ ṣe. Kódà ẹ máa bọ̀. Ẹ ṣe. àbáwọn ọjọ́ náà ń gbé. Thank you, ẹ bá ṣe wù. Yeah, we'll buy my coffee. Mo kàn ló fún mi fún bá dágẹ̀lẹ̀. Ó máa mí sí ní pásítọ̀. Hey, easy. Oh yeah, thought I thought. Hey. But the movie I get the movie. Of course. But the thought I thought. Cosby. That's in the for that. I should go. Yeah, it's fun. What about can you imagine watch a party but not with one can know you. If only. Wow. You better find gold. What do you win there? Yola. ló ṣẹlẹ̀ máa yìí. 500,000. àmọ́ bá
Grade our high girl. My mom should be proud of me. Shark market lọ fa olú ẹ tó tó. Kí ló lọ́nu? Ilé òwe ìpìlẹ̀ máa wà mẹ́. Igi kan ló lọ rẹ̀. igi òde ní ìlú aláwọ̀ yóò sọ̀rọ̀ báyìí tó yé Àwọn làwọn ṣe ní báwo kì í ṣe wọn mú. tó yé ẹgbẹ́ ọ̀lẹ́ Baba Omi. ọmọ pé bá ṣe mú fún mi tó bóyá àwọn object náà mú. 500,000. Na 500,000 ni lásán wá di. Onísìlọ́pọ̀ ó yẹ kí wọ́n ní àwọn Cosby nígbà àwọn speedboat rẹ̀ kí wọ́n rí bí náà. Cosby. Ojú sun ni. Kò sí speedboat ní báyìí. Ẹ̀wọ̀n bíbá yìí ṣe jìnnà sílé tó ní. Flying boat. Kálẹ̀ ṣe ní ìwé. One time. Wait. Hey, Biola. Must gas that this other bag. Ṣáàtì dé bẹ́ẹ̀ ni whenever you play. Àti dé bẹ́ẹ̀ o, a ṣe máa rìn díẹ̀. Ó ti rẹ mí o. Ta ló mi wà lọ́wọ́ ẹjọ́. Ẹ̀yin guys ẹ má ṣe báyìí náà. Àti ìrìn nǹkan kan náà. Bẹ́ẹ̀ ti ara ẹ̀yin ẹ jẹ́ ká lọ ẹjọ́ abẹ́. Àgọ́ ti sún èmi o. Àwọn tiẹ̀ làwọn wéèrè pé tó ń jẹ́ ọgbọ́n. Easy. Wà lọ jògbó onígbòsí. Ẹ wò. Ìjọba máa gbà la máa fún un. Mi ò lọ ibì kankan mọ́. Kí ló sọ yẹn tó yẹ? Mo ní mi ò lọ mọ́. O lọ́mọ báwo? O ṣe ní lọ́mọ?
àní mi ò lọ́mọ. mo lọ wo ṣe lọ́wọ́ kí ló àní mi ò lọ́mọ kí ló ṣe fún mi. o ṣe àdókò lọ́mọ. o ṣe fún mi ò lọ́mọ. o ṣe àdókò lọ́mọ mi láìkó. àní mi ò lọ́mọ. tóyè bíọ́lá. Hey, you guys, hey, they take it easy now. easy. Cosby. How far from here? Ó sì jìnnà àbí kò jìnnà mọ́? Wait. Ibi àwọn òkúta kéékèèké yẹn la wà yìí. Yes, kò jìnnà mọ́. Ẹ fún mi lómi. Níbo la wà? Okay, bye. Okay, bye. All right. Okay, guys, let's go. Toye mi. Kale your bag abeg. Toye what's up, Bunty? Don't share now. Okay, lead. We go now. Ashiri, my man, one love. Don't show that. Then back. Ashiri. Hold on. Sorry. Brother. Oh. No. Okay. Hold on. Sorry. Hey Cosby, báwo ni ibà ṣe jẹ́? Yes, according to Nkotaka, ibi báyìí ni àwọn tó ń bọ̀ pẹ́yìn tí máa ń prepare. Àwọn tó ń bọ̀ pọ̀. Ó correct o. Ó correct. Tó bá rí bẹ́ẹ̀, tó fẹ́ lọ wò ó. Bẹ́ẹ̀ni ọmọ tó máa ṣẹlẹ̀. Kí ló dé tí a ò kókó gbọ́ ẹrù wa ká kó ọrùn lé ìkádẹ́ sùn bẹ́ẹ̀ dọ́là. Ayilayi ká sùn síbi ẹ jẹ́ ká lọ àwọn síbò. Abẹ́rẹ́ níbi tá a wà ní lóru yìí. Ó bẹ́tà ká kó báàgì wáńsẹ̀ ká sùn bíi. Tó bá dẹ̀ dàárọ̀ la, adé máa múni wa náà. Àbí? Okay. Ká sùn. Dodo. Ọ̀gbìn náà lọ́wọ́. Wọ́n ìṣẹ̀ wọlé kò sí nǹkan kan wọlé. Kúrò lójú ọ̀nà jàre. Wow. Wow. What? Kí ni ìfáyín ṣá? Bísí kí ló fẹ́ fi gbèsè? Ṣé èrè ìgbé fúfurú yìí? Gbèsè ọ̀rọ̀ mọ́. Wo bàbá lè dé school. Ṣé máa tọ́jú ẹ o? Yeah, I'm going to packet that one there. Really strong. I'll tell you tomorrow morning. Ariwo ni mo gbọ́ iná. Àwọn ẹranko lásán ni. Wọ́n ṣe tí wọ́n ní. Àbó mọ̀ bí tá a wà ní. Ẹranko. Ṣé bíbá ìsèm ṣá? Bísí. Tó bá máa sùn kó sùn. Tó bá ní sùn, máa rìn kiri inú gbó náà. Brother, sleep. Ilé vampire fún ti. Ìwọ náà sùn. Ẹni tí ò ní bàbá kó ká lọ. Àbí màmá ni kó ká lọ.
ẹni tí ò ní bàbá kó ká lọ àbẹ̀ni tí ò ní màmá ni kó ká lọ. amrọ̀bà danfo driver pẹ̀lú ọmọ mínísítà mo ní kò jọra wọn. mi ò mọ̀ rí pàápàá mi ò rírí mi ò gbọ́ rí mi ò bímọ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò bímọ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò bímọ ó lè. nígbà tọ́rọ̀ wá rí báyìí ṣé wàáyì dúró de ọmọ olè kó dé látẹ̀wọ̀n kó tó wá ṣèyàwó pẹ̀lú ẹ̀ nìyí àbí wàá wọlé olùfẹ́ tiẹ̀ síwájú báyìí. yàwọn jà rẹ. mo ti gbọ́ sẹ́ èmi ni mo ń ṣe ẹ̀yàn ọmọ ń dánfò yìí ńgbà tó o bọ́lẹ̀ sọ wàá lù mí ni àbí kí lè bọ́lẹ̀ rẹ hùn kí ló dín fáfó. ìṣòro ẹyọ kan ṣoṣo wà nínú ọ̀rọ̀ yìí fún ẹ láti fẹ́ Fẹ́mi yìí kò ju wípé wàá mú Fẹ́mi yìí lọ sí ìtẹ́ òkú ẹ lọ́jọ́ ní àjọṣepọ̀. Audio cassette, VCD, cinema, tẹ́bà fẹ́. Naji investment ni ẹ máa bọ̀. ẹ mọ ìyàsọ́tún ẹ mọ ìyàsọ́sì tààràtà ni ẹ máa bọ̀ ní Naji investment Nigeria Enterprises Limited number 2 ẹbí ń péjọ lè first floor ìdúmọ̀tà èkó kẹwàrà fídíò cassette audio cassette àti pcd tẹ́lẹ̀ dìwú jùlọ fídíò film cassette tó jẹ́ ti Yorùbá àti ti Igbo tó fi mọ́ta àwọn òyìnbó foreign films àtolórí gbogbo lọ́lọ́kan òjọ̀kan latest movie clear pictures quality cassette Naji investment Nigeria Enterprises Limited ojú ni wá o a kì í ṣàìmọ̀ fọlọ́kọ níbikíbi káàkiri àgbáyé. ẹ ṣe sá o ẹ jọ ẹjúwe ọ̀dọ̀ Naji investment Nigeria Enterprises Limited yìí fún wa dáadáa ká lè mọ ibi tá a máa yà sí tá a bá dé Dùmọ̀tà. ọ̀dọ̀ Naji investment tí o mú tààràtà ni ẹ máa bọ̀ ní nọ́mbà 2 ẹbí ń péjọ lane first floor Ìdúmọ̀tà Èkó telephone 08033049523 email 9naira@yahoo.com Naji investment Nigeria Enterprises Limited àwa lára àgbàyídá tó ń ta kásẹ̀tì jákèjádò Nàìjíríà. Pẹ̀lẹ́ Bísí. Okay. Okay, move. Mi àti lè sinmi sí jágun bíi finally jọjọ pẹ̀lẹ́. Right there. Hello.
rock it story. Yeah. Cosby. Yeah. That's very different. Oh. It's David. Abi. No. Yeah. I did it. Stop. Very important. Opa. Where? Go this way. That way. That way. Go. Take it easy. All right. It's the low man. Go. Am I around? Okay. You want my ramen? You go to me and go like that. Yeah. Okay. No. Hey! You guys, you look at everybody. That's it. Alright. Hey, sorry, o má ṣubú o. Ọ̀rọ̀ tó yẹ. Pẹ̀lẹ́. We're there. Ẹ wá wò. Ònìyàn náà kọ́. Wow. Excellent. Kúrò. Let me see. Mo bẹ̀. Fún mi kámẹ́rà mi. Enough pictures so. Ọlọ́run project mi ti wà pàjù. ẹ wo picture tẹ́ ń yá ẹ ti tó ẹ máa yà ẹ tó kùtà bá dé school. Kí ló dé? Kí ló ní àbúrò sẹ́ǹtì. Ṣé fẹ́ yà sí yìí ni? A máa yà tó kùtà bá dé school náà. A fẹ́ gbé kí ni kò wí. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Láyé. Ẹ̀yin sọ fún mi tẹ́fẹ́ gbọ́ pàdé. Ṣé bá la fẹ́ take picture lásán ni? Yes, now you guys. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Pictures ni. Ẹ wo Kọ́sí àti ló ń pè é. Tí máa gbọ́njú ẹ̀ máa dánwó lóṣù ẹ̀rọ ni. You are talking about millions. Wọ́n ní ká máa gbé. Mi ò dún pé ìkọ̀dọ̀ sí tó máa tẹ̀yìn ẹ̀ yọ. Lẹ́yìn kí n fọ́ orí ẹ̀ má pátá dànù. Tóyè gbọ́pọ̀. Àlàyé. Come on. Àfi tẹ́ bá máa pa mí. Kọ́ńbẹ̀. Báṣe ní ìdálẹ̀. Wọ́n ti kí ló pariwo. Hey, bàbá ẹ̀ kí ló ṣe wọ́n ìlọ problem. What? What? Jomo follow back there. That's okay. Cosby. Fi wọ́n lè jọ kàn gbé. 1, 2,
Hey guys. Bàbá mi. Àlọ́wọ́ mi. Àlọ́ gbé báàgì mi sí. Wà lẹ́nu. Bring your silent idiot. Má fi bọ̀ fọ́ orí ẹ̀. Ọmọ ọba concern. Lórí ẹ̀ mo ṣe báyìí náà wọ́n náà mọ̀. Ọba lọ́la fúnra. Bẹ́ẹ̀ni. Step back. Tẹ̀lé sáà. Súnmọ́bí. Easy man. Talk like that. I'm talk like that. Easy man. Easy. Go! mi ò sọ fún yín mi ò ní ká má jà gbọ́ báyìí. mo ní kó gbọ́dọ̀ sọ orí gbogbo òṣìṣẹ́ náà bí ìtẹ́kọ́ ló pé mi. ọ̀tọ̀ bó ṣe máa bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní gbọ́ nìyẹn. òtítọ́ àwọn wo ni àti gbọ́ pàbí fine. bísí. ẹ̀pọ̀ àwọn ọmọ pàṣẹ àbẹ̀wò lọ́wọ́ mọ́tò kí wọ́n fa wọlé sí náà. yọ lọ agbọ́ parẹ́ sílẹ̀ o. bẹ́ẹ̀ Cosby pẹ̀lú ariwo tí tagbọ́nsì kí ló fipò mi. ẹ má tẹ̀ jẹ́ ntọ́ yín ṣẹ́ra ariwo yẹn mean very serious danger. danger. Okay, we move. ká máa lọ sí kílẹ̀ tó ṣú. ká máa lọ sí kílẹ̀ tó ṣú. agbọ́ parẹ́ sílẹ̀ o. agbọ́ parẹ́ sílẹ̀.
bá ti wọlé ní ìbámu wá. tọpẹ náà bọ a tó sè ṣé ọ̀rọ̀ ẹkún lè léyìí sè bá ṣe máa kúrò ń bí ló má ta. ó yà máa kúrò ń bí lá máa kúrò ń bí máàpù tàbí àfi kúrò ń bí dà sí. máàpù náà ti sọnù lóòótọ́. omi. Toye. Débi lọ. Toye. Oh no, ìpínlẹ̀ yẹn yóò. Bísí bẹ́ẹ̀ tí Bíọ́lá Ọlọ́run ló mọ ibi tó máa wà báyìí o. olùdókòwò náà ti bá àwọn ohun ìṣẹ̀dá ló mọ̀. wo ìwọ náà máa bọ̀ lọ́nà máa bọ̀. o tó náà wá o kò kí ló ṣe ẹ́ sóbìnrin ni wọ́n ní. bí a sinmi ń bí báyìí náà táwa náà bá sinmi díẹ̀ àmọ́ bá ṣe máa mú ìwà tó bá yá. Toye. bẹ́ẹ̀ tó jọ kí ló ń sọ lẹ́nu ẹ̀ yìí kí ló ń sọ. ó ṣe é kí ló ń sọ lẹ́nu iná tó bá ṣe tójú kọ̀ọ̀kan rẹ̀ ṣé o gbẹ́gbẹ́ tí ẹ sọ yìí máa ṣẹlẹ̀ sí ni nígbà tó sọ kó má gbọ́ pa ó ní dandan káyọ̀ ní gbogbo ẹ̀ sọ pé ó máa gbé ní ọ̀ṣọ́ sí ìkàtọ̀ kọ̀ sínsìn. ṣíṣe olùdókòwò fún yín ó jẹ́ wàhálà tó wù ní kó lè dá fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ni. òpó ní ẹ̀ sọ fún mi ṣé 500,000 yẹn ó jẹ́ ẹni tó yẹ tó tí wọ́n èèyàn pa. ẹ̀ṣọ́ ẹni ṣọ́ ẹni kí ló gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni kí ló gbọ́ ojú ìfẹ́ mo fi sọkún ni báwo kọ́ ẹ̀ dáhùnsì ọ̀pá náà dáhùnsì ọ̀pá tó gbé dáhùnsì. màá lọ gbọ́ pa ẹ̀ màá padà lọ gbọ́ pa ẹ̀ mo ti lùzì ọ̀rẹ́ ní sọ gbọ́dọ̀ lọ́wọ́ màá lọ gbọ́ pa bẹ́ẹ̀ alfa kí ló wí 800k no 2 million. 2 million. ẹ náà. máa dúró síbí báyìí ikú tó bá máa parí máa rí dáadáa bí ìwọ́n dúgbò yẹn mọ́. báwo ni mi lọ fi mí lẹ̀. ẹnu mú gbó náà àkútà wàhálà bí gbó.
tó máa ṣẹlẹ̀ jẹ́ àná báyìí. mo ṣe kọ́ gbábí báyìí. kọ́ pẹ̀lẹ́ sí àti mú kọ́ pẹ̀lẹ́ sí àti mú. Bísí. Jalo. Sálọ.
Cosby ò dẹ̀ sọ̀rọ̀ náà. Kí n tiẹ̀ tó lè sọ nǹkan kan sìn máa fẹ́ bí yín láwọn ìbéèrè kan. Kí ni àwọn nǹkan tí ẹ mọ̀ nípa ọ̀pá yìí gan àti pàápàá ọ̀rọ̀ ọ̀pá yìí báwo ló ṣe ṣẹlẹ̀? Kí làwọn nǹkan tẹ́ fẹ́ látọ̀dọ̀ mi sìn? Àwọn afẹ́ kò lo position dáàdi ẹ̀ as a great historian láti get àwọn facts kan nípa Ọ̀pá Agemo yìí ká lè mọ ibi tó wà. Ọlọ́run á fún àṣẹ. Ọlọ́run á fún àṣẹ so gbàrà lọ. ìyẹn ò ní jáde máa jókòó ṣe ẹ jẹ́ ká lọ fún Thursday morning. Thursday? Ẹ̀yin ò fi pé Thursday ti wà soon jì ni. Ẹ jẹ́ ká lọ ní Friday so that I lè prepare one or two things ká tó move. Àbí Cosby kí ló fẹ́ o? Ìgbà tẹ́yìn bá ti rẹ́ẹ̀dì náà ni tẹ́ bá ti ló yá. láyé ẹ̀yin sọ fún mi tẹ́fẹ́ gbọ́ pàdé ṣe bá láfẹ́ take picture lásán ni. Yes now. tí máa gbọ́njú ẹ máa dánwó létí ẹ̀rọ ni we are talking about millions wọ́n ní ká má gbé mi ò gbọ́ tó ìkọ̀dọ̀ sí tó máa tẹ̀yìn ẹ̀ yọ lẹ́yìn kí n fọ́ orí ẹ̀ má pátá dànù. Wà láì. Yes. Ọ̀hẹ́ mi ti kú. Tó ṣe náà ti kú. Èmi náà rí bàtà àti aṣọ tó sí. Mo tiẹ̀ tún wá fojú ojú ara mi báyìí rí òkú Bíọ́lá. Má sunkún mọ́, má sunkún mọ́. Àsìkò ẹkún kọ́ lélẹ̀. Sunkún mọ́, má sunkún mọ́. Àsìkò ẹkún kọ́ lélẹ̀. Ọkọ̀ tí tèmi. Àwọn náà ni mò ń lóde. Kí n tiẹ̀ rí kan báyìí kó yọjú. Ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká ṣàmà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sí àmì ìkẹ́.